Bọ̀dá Kúnlé, Yeah. ẹ jọ̀ọ́ èmi ni mo fẹ́ rí yín. Olórin kan ní tí ayé ò bá ṣe é gbé èèyàn máa lọ sọ́run, gbogbo nǹkan ti sú mi. Mo wá decide lọ́kàn ara mi, kò sẹ́ni tó bá mi sọ. Mo ti ń wo kúrò láti bí oṣù mẹ́ta. Mi ì dẹ̀ fẹ́ kẹ́ advice mi, mi ì fẹ́ kẹ́ béèrè pé why or no, torí lè jẹ́ kí n bínú sí yín. Mo dẹ̀ respect yín ládùúgbò. Continue. Oore tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni wípé ẹ jọ̀ọ́ ẹ advice mi, irú kú wo ni mo lè kú báyìí, mo fẹ́ kú. Fẹ́ kú. Ṣé o mọ nǹkan tó ń sọ ṣá? Tó máa rọ̀ mí lọ́rùn, tí mi ní jà kìtìkìtì, tí mi yẹ̀ ní oorun pa rárá àdúgbò, tí máa fẹ́ rárá kú jẹ́jẹ́. Apostle, we hear of this. But why? Ẹ gẹ́ẹ̀tì mi, ẹ má béèrè. Bẹ́ẹ̀ kí bàbá Adébóyè kó wá wàásù fún mi, mi ò ní gbọ́. Ó dàbẹ́ ni kí pírẹ́sídẹ̀ǹtì ó wá advice mi, mi ò ní gbà. Mo ti make up lọ́kàn ara mi. Kí ló dé? Ẹ̀yin kọ́ lẹ bí mi, ẹ kàn advice mi. Mo rántí ikú kan tó lè kú. Jésù. Mi lákàá nọ́mbà ẹ̀. Will you keep Mi ò quiet? lọ́wọ́ yẹn ni tó fẹ́ kú, tó fẹ́ lọ ra pọ́ìsì ò tún ní gba change. Fún mi lákàá nọ́mbà ẹ̀ náà. Okay. 080 99 99 99 99 11. Báńkì o, Tekoye Bank. Tekoye. Bóyá wo fóònù ẹ̀ ó yẹ kó ti rà láti báyìí. $300,000 lẹ send sí mi. 300,000. Mi ò sọ pé mo ní ìdù owó, èmi tí mo wá bá yín látòdìdí abárànjẹ wá síbí, mo lè pè é lórí fóònù kẹ́ send owó sí mi. Nǹkan tó máa fi ṣe òun ṣe nǹkan tó le. Continue. Màá fún ẹ ní 2,000 naira now. So tó bá ti jáde ń bẹ̀ yẹn, wàá rà wọn ní bike. Mo sọ fún wọn pé kó máa gbé ẹ lọ sí Third Mainland Bridge straight. So tó bá ti dé Third Mainland Bridge yẹn, wàá wá lọ bá àwọn tó ń wa ọkọ̀ ojú omi níbẹ̀, àwọn mẹ́ta. Wàá fún wọn ní 50,000 naira each. Wàá wá mo fẹ́ fi bribe wọn ni. Jésù. Àwọn táàsì tó máa ń wà lérí abẹ wàá pè wọ́n, wàá pè mẹ́ta nu wọn, wàá fún kọ̀ọ̀kan nu wọn ní 50,000. Owó yẹn ti kú sí 300,000 nìyẹn. So kó tó máa lọ yẹn kó yálé, wàá wá ọmọ lọ àbí ọlọ́gọgọ or cement, bag of cement. Wàá fi ṣe wàá fi ṣe pendant, wàá gbé kọ́rùn. So tó bá bẹ́ látòrí bridge yẹn sínú ọ̀sà yẹn, wàá lè wọlé lọ straight. Will you keep By now, quiet? aago mẹ́ta la wà yẹn sí, tó bá máa fi di 5 wàá ti bọ́ lọ́run lé. Ní ìsìn báyìí gan Ọlọ́run á ti wà ní palace ẹ̀, òun ló máa receive ẹ straight. So by 5 o'clock àmà máa mọ̀ ọ̀nà Ọ̀túnba K. ẹ̀ mò ń gbọ́ ẹ. Adébárí. Èmi rè é. Bàbá Odò ẹran. Ẹ dájú. Lọ́nà wo? Ẹ mọ̀ bí mo ṣe respect yín tó ládùúgbò yìí. Ẹni tó bá rí yín tẹ̀kàn rí gèlè tèbí ẹrù olè yìí, ẹ dájú o. No, ẹ̀kẹ́dẹ̀ wà ẹ̀kọ́ advice mi bẹ́ẹ̀ bí kí n lọ kú. Owó tẹ fún mi yìí gan. Ṣé owó tó fẹ́ jẹ́ kí n kú náà lẹ ti fún mi yìí? Ká ní mo lówó ni 30,000 ó fẹ́ jẹ́ kí n kú. 30,000 ni mo fi ń gba owó, ni mo fi ń gba ọjà lọ́wọ́ àwọn Lebanese. Mo dẹ̀ ń jèrè 40,000 lórí ọjà 30,000. Wọ́n wá já owó yẹn gbà lọ́wọ́ mi. Owó tó yẹ kó ṣe ni mo yá. Will you keep quiet? Mo dẹ̀ ronú wọ́n ní kí n para mi. Ẹ̀yin wá transfer 300,000 sí mi, sẹ́yìn ò mọ̀ pé olówó kì í fẹ́ kú ni. Nígbà tí mo ti wá ní 300,000, ẹ wá wo èrè 40,000 ọ̀nà mẹ́fà tí mo máa jẹ tí n bá ra jà láàárọ̀ láago 2 àárọ̀ tó fi máa di 4 nírọ̀lẹ́. Mo ti jẹ èrè almost 200,000. Ó 300 tẹ́ fún mi. Ẹ má wọ́ọ̀rì, ẹ ṣe èmi ò mọ́, mi ò ní kú ikú kan kì í. Mo ń lọ fi owó ìbẹ̀rẹ̀ business nísìn. In fact, mo máa pe òyìnbó yẹn nísìnyí tí máa lọ gbọjà lọ́wọ́ ẹ̀. Definitely olówó kì í fẹ́ kú. Orí ẹ̀ tó dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló jẹ́ kó sẹ́kù fẹ́ kú. Ìwọ ló fẹ́ kú, ó dẹ̀ ní kí n má try láti change mind yẹ. So mi lè change mind yẹ, kó kú yẹn náà ló máa better because tó bá kú bí ìgbà tó lù mí jìbìtì ni. Ẹni tó bá ní pé kí n kú, á ṣáájú mi kú. Ẹ wo Ọ̀túnba, mo like yín o, mo dẹ̀ respect yín. Irú ọ̀rọ̀ wo lẹ sọ yẹn? Ní jẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ pé kí n má kú, ẹ wá ní pé kí n lọ kú. Ó wá ń pọ̀fọ̀. Sẹ́yìn ò mọ̀ pé olówó kì í fẹ́ kú ni. Ẹni tó bá bímọ tó lówó torí jẹ torí mu kì í bá kú ta lúdò. Ní woman feeling ni. Torí ẹ̀ ò bá dàrú ni, ṣé kú ló yẹ kọ́rọ̀ ẹ kàn? Ṣé kú ló yẹ kọ́rọ̀ ẹ kàn? Tó bá gbé gbogbo èèyàn tó ń ronú bíi tiẹ̀ yìí, wọ́n pọ̀ ní Nàìjíríà yìí. Ṣé o máa ń gbogbo wa ti kú tán? Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àdàbí
tó bá jẹ́ pé ẹdìyẹ ṣe CS ni ọlọ́run ní fìyà jẹ àwọn tó fi owó lẹ́yìn ṣé kò yẹ kí èèyàn kú pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí owó ṣe ń wò àǹtí Kúnlé. ẹ jọ ẹ jẹ́ kí n máa lọ pẹ̀lú owó yìí bank transfer owó mi padà tó ló ti ṣépè fún mi ó lẹ́yìn tó bá ro kúrò ẹ̀ kó máa nìṣó lọ́rùn. ẹ̀yin ò ro kúrò ní. kí ni mo ṣe fún ẹ. dáradára ni as a matter of fact ẹ jẹ́ ká gbàjọ olúwa ọlọ́run ìyanu bọ̀dá Kúnlé kì í ṣe pé atangan ni ò mọ̀ ní lóòótọ́ ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n bọ̀dá Kúnlé wọn láwọn tó fún mi 300,000 tọkàntọkàn pé kí n bá fi ṣe business ọlọ́run ìyanu ìdààmú ayé inú ayé wọn bá mi gbà wọlé olúwa gbogbo tó dùn wọn lọ́kàn ní àkókò orúkọ Jésù bá mi gbà dànù má jẹ́ kí wọ́n dààmú ọlọ́run jẹ́ kí wọ́n tó pa wọ́n bẹ̀rẹ̀ sọ́rí mọ́tò ò ní pa yín. mo sọ fún ẹ nígbà tó ti bẹ̀rẹ̀ àdúrà ẹ̀ wá padà ṣépè.